Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Ninas, Yorubas are not part of Ninas anymore. Do you know that? If you see any Yoruba man inside Ninas, parading himself as a Yoruba member of Ninas, àwọn olórí burúkú yẹn nìyẹn. Máa ga dárúkọ yín o, mi ti dárúkọ anybody nsìn yín o. Mo mọ Yorùbá sọ gan o, mo lè sọ Yorùbá tí máa sọ kó gba yín bẹ̀ yẹn sìn. Tẹ́lẹ̀ mi inú mi máa wò pé èmi ló ń bá wí. Èmi ló ń bá wí. Èmi ni Máyégún sọ̀rọ̀ sí lórí program bẹ̀ yẹn. Ẹ ti ya wèrè mà. Ẹ ṣọ́ brain yín kẹ́ ṣọ́ ọ̀rọ̀ ẹnu yín. Tó bá yẹ pé ọ̀rọ̀ Yorùbá nation ló wà fún tòótọ́. Ṣòye ń sìn. The next time tó bá pe Bàbá Akíntóyè, tó bá pe Fowó, Bàbá Akíntóyè máa sọ fún ẹ pé kó lọ pe ẹni tó wà ní in charge Yorùbá National Fund or Yorùbá National Fund, which is going to be in Nigeria with you, everybody there. If you dey abroad, they call old people for Nigeria for money. That's how terrible some people are. Imagine people here in the UK. They are calling these old men and telling them, Baba, I need láti fáwọn lawyer, I need láti, Baba, I need láti wá bá ṣe lè rówó. The moment they realize that Máyégún is raising money, Máyégún is talking to Baba Akíntóyè, Omo, if you know the pressure they have put on the man. And as they are putting the pressure on the man, the Baba is picking up the phone, calling me, trying to explain one or two things to me and say, well, we need to do something. I said, Baba, I said, lẹ jẹ́ ká gbé weight yẹn kúrò lórí yín. Tell anybody bá ti pè yín sìn fún owó or anything. Ẹni kó lọ pè Máyégún. Ẹni kó lọ pè Máyégún, ẹni kó pè Máyégún kó lọ gbà lọ́wọ́ Máyégún. That's how they are. Sunday Igboho is in illegal detention. Àwọn ẹni yìí sì tún pè Sunday mọ́bẹ̀ pé kó fún wọn lówó. Sunday Igboho is still calling outside, asking people to help him, give them money. Ibo ló ti ń ṣerú ẹ̀. And all of these things, so gbogbo ẹni mo lórúkọ wọn. That's the point. Gbogbo àwọn tó ń gbowó owó ìlábẹ̀, owó ìdákọ́lẹ̀, owó gbogbo nonsense tó ń béèrè yẹn. It was just like a, draining pipe. I said, Baba, ẹ jẹ́ gbé weight yẹn kúrò lórí yín. Tẹ́ bá wà okay pẹ̀lú ẹ̀. Wà okay pẹ̀lú ẹ̀ kẹ̀. Wọ́n ti fẹ́ pa mí. Old men.